faraye, yes, faraye, àwọn kan ń purọ́ faraye, àwọn kan ń ṣèké bàbàlà. Òdodo ti dé, irọ́ pamọ́, òdodo wọlé, irọ́ pamọ́, òdodo wọlé, irọ́ parẹ́, gbogbo parada abẹ́sọ̀dodo. Ohun tó gbé wa wá tàbí dédé, ohun tó gbé wa wá tèwé tàgbà, iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Òdodo ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà, ẹni Allahu fẹ́ má lọ sódodo. Ohun tó gbé wa wá tàbí dédé, ohun tó gbé wa wá tèwé tàgbà, iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé. Táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí. Ilé ayé àwa kò ní dojú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú. Quran 10 verse 16. Okay, já kọ́ lọ sínú Suratu Tur aya 33. Ọlọ́ni am yakuluna taqawwalahu. Ṣé wọ́n ti ẹ̀rọ pa Nábì ló ń sọ̀rọ̀ ni pé ó kàn òun lè rọ́ fún rẹ̀ ni? Bal la yu'minun, níwọ̀n torí ẹ̀ níwọ̀n gbàgbọ́ rárá o. Wọ́n bá rò pé bẹ́ẹ̀ ni faliyatu bi ashri suwari, káwọn tiẹ̀ lọ mú súrà 10 wá. Ní lè mú wá. Tabako mbẹ̀ Quran 10 Suratu Yunus aya 16, ibẹ̀ ẹni máa parí ẹ̀ sí. Ọlọ́ni wa qala alladhina la yarjuna liqa'ana, àwọn tí wọ́n nírètí pé àwọn fẹ́ pàdé àwọn Ọlọ́run pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. Kí ayàwó ni mo fi tú eléyìí? Man kana yarju liqa'a rabbih, ẹni tí ń bá ń rọkàn pé òun fẹ́ pàdé Ọlọ́run pẹ̀lú júure pẹ̀lú ìyọ́nú, falya'mal amalan salihan, kó ṣe dáadáa náà ló délẹ̀ yìí. Ọlọ́ni wa qala alladhina la yarjuna liqa'ana, àwọn tí wọ́n nírètí tí wọ́n nígbàgbọ́ nípa ìbọ́lọ́wọ́n ọba mi pàdé. Ó ní wọ́n kọ́ọ̀lá, àwọn ni ó máa sọ fún Nábì, in tó ń sọ fún Nábì ni pé ihti bi Qur'anin ghayri hadha, wáwé mi tá lè máa kà tí ó yàtọ̀ sí Kùránì yìí. Àwọn èèyàn ni wọ́n já gbádùn lónìí tí èmi ń sọ̀rọ̀ ẹ̀ di Bukhariyun, Nasaiyun, tí ó ju lóríṣiríṣi. So táwọn wà máa bẹ́ nìkan pé Shaksambadiyun, ṣebí torí pé wọ́n tẹ̀lé nìyẹn ni. Tijaniyun, torí pé wọ́n tẹ̀lé Ahmad Tijani. Qadiriyun aw Qadiriyya, tí wọ́n tẹ̀lé pọ́n àwọn tí wọ́n wá gbé Bukhari lórí, èyí ṣe tí wọ́n pera wọn ní Bukhariyya tàbí kí wọ́n pera wọn ní Bukhariyun, torí pé wọ́n gbé ìwé yìí sórí ju Al-Qur'ani lọ. Àwo sọpá díìsù dá, àdíìsù tó bá ti ń yapa Al-Qur'an ẹ má jà dọ́gbọ́n sí. Ìdọ́gbọ́n sí ni wallahi aburú lọ́dọ̀ Ọlọ́run, ẹni ò sì ní rójú rí Ọlọ́run, kò lè lọ́lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ pé innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun, àwọn tí wọ́n bá ń dàdà parọ́ mọ́ Ọlọ́run, Ọlọ́run ni wọ́n ní jèrè. So Ọlọ́run wọ́n ń sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n nírètí pé àwọn tí ẹ̀ mọ́ bẹ́sàn pàdé wọ́n fẹ́ pàdé Ọlọ́run dáadáa. Ihti bi Qur'anin ghayri hadha, bá wa wá Kùránì míì tó yàtọ̀ sí àfẹ́lẹ́ yìí. Ṣàwọn pàwọn náà lè ní sí àti rí mi, àrísọ́yí Bukhari, àrísọ́yí Muslim, tàbí Kùránì wà ní fálù. Bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ Bukhari lé ní àwọn èèyàn dẹ̀ fẹ́ kú. Tẹ́ bá dẹ̀ ń sọ̀rọ̀ Ànábì nínú hadith tí wọ́n ń yẹpẹrẹ Ànábì pé Ànábì ń kí ẹnu bọ abẹ́ ẹni tí ń ṣe menstruation, kò ní bà wọ́n nú jẹ́, wọ́n tún máa dáàbò bò li kaunihi fi Sahih Bukhari, torí pé wà ní Sahih Bukhari. Tọ́bálà Ànábì àráṣẹ ọmọbìnrin kan, wọn ní rí sáburú. Tọ́bálà Ànábì fẹ́ ọmọ Ànábì tí wọ́n bá pè ní pedophile, kò ní jẹ́ nǹkan kan lọ́dọ̀ wọn. Tọ́bálà Ànábì gbá Aisha, ó gbá létí, kò ní jẹ́ nǹkan kan lọ́dọ̀ wọn. Tọ́bálà Ànábì ṣépè fún Aisha, gbogbo ẹ̀ láti wí sáyé, kò ní jẹ́ nǹkan kan lójú wọn. Tọ́bálà Ànábì Aisha bọ́ta olóhun àtànábì báyìí làwọn máa ń ṣe nú yàrá.
pẹ̀lú tó lè bánú ilé ànábì jẹ́. Ìkan la kóòtù ń jò ní wọ́n ní Khadija rọ bàbá rẹ̀ lọ́tí yó kó lè bá fẹ́ ànábì sallallahu alayhi wa sallam. Wọ́n sì máa dìfẹ́ǹdì ẹ̀, wọ́n máa dọ́gbọ́n sáwọn àdìsù yẹn, wọ́n fi àbùkù yẹn lè sára ànábì. Ẹ wọ́n yẹn sọ ànábì ju lẹ́kọ̀lẹ́kọ̀. Ọlọ́run sọ nǹkan mí inú Kùránì, wọ́n sì lọ gbé òfin wá látọ̀dọ̀ àwọn Yahudi, wọ́n dẹ̀ gbé wá sínú Islam, wọ́n dẹ̀ fi pa odidi àyà kan rẹ̀. Pé Umaru yìí náà ló gbógun ti àdìsù o, òun náà bá ló mú àdìsù wá, wọ́n wá ló sọ pé lawla khashitu an yaqula an-nas anna Umara zada fil Qur'an, tí ìbá ṣe pé ẹ̀rù ń bà mí pé àwọn èèyàn máa sọ pé Umaru ti fi kún Qur'ani ni lazidtu aw lakatabtu, ń bá fi kún àbí kí n kọ́ sí àmọ́ kò kọ́. Àyàwó náà wá ní tán nínú àyà tí ewúrẹ́ jẹ pẹ̀lú irọ́ burúkú. Wọ́n sọ pé Ọlọ́run sọ náà Al-Qur'ani wípé az-zaniyatu waz-zani fajlidu kulla wahidin min mi'ata jalda. Ọlọ́run sọ nǹkan mi, wọ́n dẹ̀ lọ mú òfin inú Báíbù wá pé Ọlọ́run sọ wípé az-zani ash-shaykhu wash-shaykhatu farjumuhuma, ẹlẹ́ àwọn méjèèjì lóko nàkàlà, wọ́n yí ẹgbà wọ́n sọ́dúnkò, wọ́n dẹ̀ yí mọ́ Umar radiyallahu ta'ala anhu farjumuhuma, wọ́n dẹ̀ rọ àdísù pé ànábì ilé àwọn èèyàn kò lóko lójú ayé rẹ̀. Subhanallahi al-azim. Ọlọ́run bá ànábì sọ̀rọ̀, ànábì dẹ̀ yapa al-Qur'an. Kayfa yumkin lin-nabi an ya'siyallah? Wà gbọ́n tọ́lọ́run sọ mí. Ọlọ́run ní kúl bá mi fún wọn lésì, ma yakunu li, kò lè ṣeé ṣe fún mi an ubaddilahu min tilqa'i nafsi, kí n wá máa yí ọ̀rọ̀ Ọlọ́run padà látọ̀dọ̀ ara mi bẹ́ẹ̀ ṣe ń yí az-zaniyatu waz-zaniku. Ńgbà Ọlọ́run fẹ́ mú wọn nínú èdè Lárúbáwá kò sí tí wọ́n ń pè ní ash-shaykhatu. Gbogbo bí tọ́lọ́run ti lo àgbàlagbà nínú Kùránì àbó lo arúgbó, àjúùsù ló ń lò. Àjúùsù. Gbogbo bí tó bá ti ń sọ̀rọ̀ obìnrin tó ti dàgbà, àjúùsù lọ́lọ́run bá ń lò. So gbogbo bí tó ti lò, so àjúùsù lọ́lọ́run lò. Kò síbi tọ́lọ́run ti sọ pé wá ṣe ìhàtù. Ọlọ́run tún mú wọn tàṣírí wọn. Tòun ti bẹ́ẹ̀ wọ́n mọ̀ dìfẹ́ndì àdísì ọ̀rọ̀ Báíbù pé kí wọ́n lẹ́yìn lóko. Wọ́n dẹ̀ fi ń páyà Kùránì rẹ̀. Wọ́n dẹ̀ lọ ọmọ Umar radiyallahu ta'ala anhu. Tẹ bá sọ wọ́n aláláì màkán ní al-Mubaraku. Ó fẹ́ dojú súnnà rú ni. So oni ini attabi', èmi ò ní tẹ̀lé nǹkankan illa ma yuha ilayya, yàtọ̀ sálù Kùránì tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí mi. Ẹgbọ́n tá nàbì gan sọ, ini attabi'u, èmi ò lè tẹ̀lé nǹkankan o illa ma yuha ilayya, yàtọ̀ sálù Kùránì tí wọ́n fi ránṣẹ́ sí mi. Inni akhafu, torí pé ẹ̀rù ń bà mí, in asaytu rabbi, tí ń bá yapa Ọlọ́run bá mi bẹ́ẹ̀ ti sọ ànábì dolu yapa Ọlọ́run lónìí. Al-Qur'ani ó máa sọ hé, Al-Qur'ani la ikraha fi din, kò sí ìjẹni nípa nínú ẹ̀sìn. Tẹ́yìn dẹ̀ ń sọ yí pé wa man baddala dinahu faqtuluhu, tádìsì ń sọ pé ẹni bá ti fẹ̀sìn Islam lẹ̀ tí ó ṣe mọ́ ẹ pa. Tó ní umirtu an uqatila an-nasa, wọ́n pa mí láṣẹ kí n máa gbógun táwọn èèyàn títí tí wọ́n fi gbà pé la ilaha illallah. Tí wọ́n bá ti gbà bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ wọn ti mórí bọ́ lọ́dọ̀ mi. Ọlọ́run dẹ̀ ń sọ yí pé walau sha'a rabbuka, tó bá yẹ kó bá wọn ọba tó rán ṣẹ́ ni laja'ala an-nasa ummatan, la'amana man fil ardi kulluhum jami'a, gbogbo ẹni tó wà láyé yìí ni ó mọ̀ náà. Afa anta tukri'u an-nasa, ṣe ìwọ ní ilé mi kó fẹ́ lọ máa jẹ àwọn èèyàn nípa hatta yakunu mu'minin, pé dandan nìkan nígbàgbọ́ nínú Ọlọ́run ni. Islam ò rí bẹ́ẹ̀. Kul jahal aku, sọ fún wọn pé Islam rẹ̀, Al-Qur'ani rẹ̀, faman sha'a falyu'min, ẹni bá fẹ́ kó gbà, wa man sha'a falyakfur, ẹni bá fẹ́ kó má ṣe. Uriyatu takfir, freedom of expression, freedom of thinking, freedom of religion, lakum dinukum waliya din. Islam ló kọ́kọ́ gbé wá. La a'budu ma ta'budun, ẹ má ṣe tí ẹ jẹ́ má ṣe tèmi. Oníbomi laysa alayka hudahum, àti mọ̀nà wọn ò sí lọ́wọ́ ànábì. Walakinna Allaha yahdi man yasha, Ọlọ́run nìkan ló lè fọ̀nà mọ ẹni tó bá wùn. Walau sha'a Allah lahada an-nas ajma'in, Kùránì náà ni, tó bá wọn Ọlọ́run gbogbo èèyàn ló fi mọ̀nà. Ó sọ fún ànábì pé innaka la tahdi man ahbabta, ó lè fẹ́ ni tó fẹ́ràn, ó lè fi mọ̀nà nítorí pé ó ti fẹ́ràn ẹni yẹn. Walakinna Allaha yahdi man yasha, Ọlọ́run nìkan ló lè fọ̀nà mẹ́ni òun. So kí wá la fẹ́ ṣe?
àwọn àyà yẹn pọ̀ àdísù kan dẹ̀ bá gbogbo ẹ̀jẹ̀ man baddala ọlọ́run dẹ̀ tó sọ àìmọye àwọn èèyàn tí wọ́n fi islam lẹ̀ tí wọ́n ṣe mọ́ wọ́n wá nígbà náà bí kútó Abubakar yọ̀dà ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn torí pé wọ́n sọ yí pé àwọn ò máa kírun àwọn ò ní yọ sàká ṣé túláàsì ní sàká ẹ̀bẹ̀ tó bá lówó lọ́wọ́ ni ó yàn ṣebí tí ò bá yọ sàká yóò jìyà lọ́dọ̀ ọlọ́run adẹ̀mọ̀ pé iftirahun aláàbẹ̀bẹ̀kì lára arọ́ tí wọ́n gbé kalẹ̀ nu láti sọ yí pé ìpànìyàn kò jẹ́ nǹkan kan lójú àwọn mùsùlùmí tẹ́ ẹ bá pa ẹnìkan tí ń kírun ṣé ìsìláàmù gbà kan pa ẹni tó ń kírun ṣé ìsìláàmù gbà kan pa ẹni tí ń kírun kódà nínú ogun ọlọ́run dìídì sọ fún ànábì ni wípé la taqulu ẹ gbọ́dọ̀ sọ liman alqa ilaykumus salama ẹni tó bá sálámà sí pé lásìtà mùmínà ó ń ṣe mùmíní ẹ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ àfi kẹ́ kọ́kọ́ famara ó ní wa in ahadun minal mushrikina kódà tẹ́nìkan nínú àwọn tí wọ́n mọ ọlọ́run tí wọ́n ń bọgi tí wọ́n ń bọ̀pẹ̀ istajaraka tó bá wá sálùwọ́ ànábì pé gbà mí lẹ̀ má jọ pa mí fajiruhu ẹ fún lásàílọ́m ọlọ́run gbogbo ilé wa nínú Qur'an wà nínú Suratu Tawbah níbo láti wá rí islam èyí tá a gbé wá lónìí islam àwọn Ibn Taymiyyah islam àwọn Imam Bukhari tá a wá fi da ojú al-Qur'an níbolẹ̀ ọlọ́run ní inni ànábì ní ọlọ́run ní máa sọ fún wọn pé inni akhafu èmi ń bẹ̀rù o bẹ́yìn ò bá bẹ̀rù pé in asaytu rabbi pé tí ń bá yapa ọba mi azaba yawmin adhim ìyà ọjọ́ tó le ẹ jẹ́ ká wá lọ sínú Sahih al-Bukhari tó jẹ́wé wọn torí pé ọ̀rọ̀ ànábì kì í máa pọ̀ áyà ló máa ń pọ̀ tẹ́ bá rí àwọn áyà báyìí ẹ kàn rí wípé tẹ́ bá mú áyà wá ọ̀rọ̀ ànábì ò ní pọ̀ ẹ wo ń bi pé wọ́n fún níṣẹ́ ìyanu yàtọ̀ sí Al-Qur'ani ó rí pàdísù kan náà la mú wá ànábì ò lè sọ̀rọ̀ kó pọ̀ ju Qur'ani lọ wípé ma minal anbiya'i nabiyyun aw ma minal anbiya'i nabiyyun illa wa qad utiya minal hayat kò sáànàbì kan náà ànábì ọlọ́run máa fún wọn lámì táwọn èèyàn fi gbà fún wọn fàlẹ́rí kàdìkánà òtítù èyí tán fẹ́ mi ni wáhàyà àwòháwò ilayya min rabbi òun náà Al-Qur'ani tí wọ́n fi ránṣẹ́ sí mi lọ́dọ̀ ọlọ́run ọba mi so wá gbọ́ àdísù inú Sahih Bukhari sáànàbì lè ṣòfin sáànàbì lè ṣòfin ìyẹn lẹ́fì mọ̀ pé àdísù tó bá Kùránì lọ làwa ń gbà ó èyí tó bá yapa Kùránì tó lọ́lọ́run ò mọ̀rọ̀ sọ làwa ò nígbàgbọ́ sí o Sahih Bukhari torí pé bí èmi ó bá sọ ó lè nírọ́ nípa òun rí Sahih al-Bukhari so mi ò nídìí àti sọ fọ́lùmù mi ò sí nídìí àti sọ péjì tó bá rí lọ́wọ́ kó lọ́wọ́ bábú ma kana an-nabiyyu sallallahu alayhi wa sallam yus'al mimma lam yunzal alayhi al-wahyu fayaqulu la adari ẹgbọ́n tí ó wà nù ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ yìí náà ni ẹ̀kọ́ wípé ma kana an-nabiyyu sallallahu alayhi wa sallam yus'al mimma lam yunzalu alayhi al-wahyu ànábì wọn ní béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ mimma lam yunzalu alayhi al-wahyu tí wáyé yóò sọ kalẹ̀ fún tó má béèrè ìbéèrè náà fayakulu la adiri yóò sọ pé òun ò mọ̀ Imam Bukhari ló sọ bẹ́ẹ̀ pé ma kana an-nabiyyu sallallahu alayhi wa sallam yus'al mimma lam yunzalu alayhi al-wahyu fayakulu la adiri awalam yajib awalam yajib hatta yunzalu alayhi al-wahyu kò ní fèsì àyàfi ìgbà tí wáyé bá sọ kalẹ̀ fún ẹ jẹ́ ká tún jọ gbọ́ ma kana an-nabiyyu ànábì èé ṣe ẹni tó já sí wípé sallallahu alayhi wa sallam ànábì kìí ṣe ẹni tó já sí pé ní yus'alu wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ mimma lam yunzalu alayhi al-wahyu nínú àwọn nǹkan tó já sí pé ní ọlọ́run ò sọ wáyí kalẹ̀ fún un lérí ẹ̀ fayakulu àfi ká ànábì ó sọ fún wọn wípé la adri èmi ò mọ̀ àó lam yujib tàbí kó tiẹ̀ mọ́ fún wọn lésì ẹ dákun òun lélẹ́ yóò òun rèé níbi tí mo fa kìíní sí torí pé ẹ mọ̀ fáwọn arábì wọn kì í ka Sahih al-Bukhari torí pé àwọn àfáà ti kéjì wọn débi wípé
in táwọn àfáà bá quote sínú àwọn tírà tó jẹ́ ọ̀rọ̀ Bukhari làwọn mọ̀ rán. Tó bá wo Bukhari mo ti kà dáadáa from A to Z, èmi máa ń dá wọn láàrin ni. Ṣé rí pé kan lílé bí mo ṣe ń dá Kùránì ṣe ti rí, ṣe ráwọn pépà náà Sọ̀híhù Muslim lílé ṣe rí, mo máa ń dá wọn ni. Torí pé ẹlòmíì tí ó bá sọ̀rọ̀ ó lè láwọn afá gúgú ṣebí Fatawa Ibn Taymiyyah mbẹ́mbẹ́, gbogbo kútùbùl Islamiyya ló wà. Ẹ má bínú nítorí Ọlọ́run, dátà kan ló ráútà kan ló sá lọ, mo wá sáré fi sínú fóònù kémi náà tètè round up. So ẹ jẹ́ ká tún jọ gbọ́ àdìsù ilẹ̀ kan sí. Torí wọ́n láwùlú bárakù kò mọ̀ tí ń sọ kò mọ̀ tí ń tú ìwékúwé ní ń wí ń tú iṣẹ́ ẹni. Sọ̀híhù Muslim ni o. Tún gbọ́ lẹ́ẹ̀kan sí, báàbù ma kana nabiyyu sallallahu alayhi wa sallam, ànábì kìí ṣe ẹni tó jásí pé ní yus'al, wọ́n máa béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀. Mimma lam yunzalu alayhi al-wahyu, nínú àwọn nǹkan tí wáyí ò sọ̀kalẹ̀ wá bá, tálùkùránì ò sọ̀kalẹ̀ lórí ẹ̀. Fayaqulu la adri, ìntà nábì ó sọ ni pé èmi ò mọ̀ o. Aw lam yujib, tàbí kó tiẹ̀ má fèsì rárá. Hatta yunzalu alayhi al-wahyu, títí tí wáyí ó padà fi sọ̀kalẹ̀. Títí tí wáyí ṣánábì ń ṣòfin. Ẹ wà nítorí pé adẹ̀rí inú àdìsù kan tó sọ fún wa pé ìkanú ọ̀rọ̀ àwọn àfà bójọ́rọ̀ kan àfà la takunu imma'a, don't be follow me and go. Má jẹ́ bá ń ká lọ tó já sí pé ní inhamana nas, ibi táwọn ẹni yẹn bá ti nígbàgbọ́ nú Ọlọ́run, amana ni wọ́n náà má ti gbàgbọ́. Wa in kafaru, ibi tán bá ti kọtọ Ọlọ́run ìwọ náà ó rọ́ lọ́lọ́run. Níbòmí ó ní wa in ahsanu, tán bá ṣe dáadáa ń bì kan ahsanta, ìwọ náà ó ṣe dáadáa. Wa in asahu, tán bá bà nǹkan jẹ́ asata, ìwọ náà ó pa wọn bà nǹkan jẹ́ lọ. Wá ìta nílé jókòó, Ọlọ́run gan fún wa ní rònú, ó ní ká ṣe làákàyè, ká gbé síra wọn. Ọlọ́run àdìsí yìí ń sọ fún wa pé ma kana nabiyyu sallallahu alayhi wa sallam yus'al, ànábì kìí ṣe ẹni tí wọ́n ń bi léèrè. Mimma lam yunzalu alayhi al-wahyu, nínú tí wáyí ò sọ̀kalẹ̀, tí Kùránì ò sọ̀kalẹ̀ fún lórí ẹ̀. Fayaqulu, yóò sọ wípé la adri, bá nábì tí máa ń ṣe nìyẹn, bá nábì tí rínú. Ẹ̀dẹ̀ lọ́wọ́ bọ́lọ̀ ń ṣe ròyìn ẹnu al-Qur'ani náà, ẹ̀rí pàdé sí òun lálàáfíà gan ni, Sọ̀híhù ní lóòótọ́. So ó ní ànábì ó jẹ́ ẹni tó já sí pé ní tán bá ń béèrè lọ́wọ́ ẹ̀ nínú tí Ọlọ́run ò tí ì sọ̀kalẹ̀ fún tí ń jẹ́ al-Qur'an, tán bá béèrè ìbéèrè lórí ẹ̀, fayaqulu la adri, yóò sọ pé mi ò mọ̀. Aw lam yujib hatta yunzalu alayhi al-wahyu, tàbí kó dákẹ́ títí tí wáyí yóò fi sọ̀kalẹ̀. Lẹ́ẹ̀mọ̀ fi rí yas'alunaka anil khamri, yas'alunaka anil ahillati, yas'alunaka madha yunfikuna, yas'alunaka. Ìyẹn náà ni yas'alunaka fi di yas'alunaka anil ilori. Yas'alunaka ipò ń bẹ tọ́lọ ọmọ ní kúl. Àwa sọ ànábì dọ́lọ́hun, a dẹ̀ ń bú àwọn ọmọ lẹ́yìn Kristi, a ní wọ́n mú Jésù lọ́lọ́hun, àwa náà má nábì lọ́lọ́hun. Pé al-ishraku fil hukmi, èmi ò mọ̀ táwọn àfáà ṣe ń dákẹ́ níbi ṣíríkùlì hukmi tí wọ́n dẹ̀ ń rán ṣíríkùlì ìbádà wà ní Suratul Kahf. Ṣíríkùlì hukmi yẹn ń kọ́ gbogbo àfáà ayé ló yé pé la yushriku bi ibadati rabbihi ahada. Ẹ má fi ẹnì kankan kẹgbẹ́ Ọlọ́run níbi sísìn, wala yushriku fi hukmihi ahada ń kọ́ nínú Káàfù kan yẹn náà. Ẹ má fi ẹnì kankan kẹgbẹ́ Ọlọ́run níbi ẹjọ́ dídá, níbi òfin tí a máa fi kẹgbẹ́ Ọlọ́run, pé Ọlọ́run àtànábì bákan náà ni wọ́n jọ ń ṣòfin ni. Wáyú náà ni méjèèjì, wáyí méjì ló wà, àti Allah wa àti Rasula ni. Falawa rabbika, àwọn àyà wọn nu, la yu'minuna hatta yuhakkimuka fima shajara bainahum fa idha qadayta wala tajidu
araja mimman qadaita wa yusallimu taslima ṣe bí aya wọn ni pé fala wa rabbika la yu'minun mo fọlọ́n búra wípé ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run hatta yuhakkimuka fima shajara bainahum àfìgbà tán bá ń kó ẹjọ́ wá bá wà nẹ́bì lórí n tó bá ń ṣẹlẹ̀ láàrin wọn fala yajidu haraja mimman qadaita wọ́n sì ní rí ìnira tàbá burú kan lórí ẹjọ́ tó bá dá fún wọn kìí ṣe Ọlọ́run dẹ̀ ní fahkum bainahum bima anzalallah anikum bayna an-nasi bima araka Allah wa la takun lil kha'inina khasima. Al-Qur'ani yẹn náà ló fẹ́ fi dájọ́ torí pé Al-Qur'ani yẹn ma farratna fil kitabi min shay'in kò sí ń ta fẹ́ ká Nábì sọ tá mẹ́nu bà mẹ́ tibyanan li kulli shay'in àlàyé fún gbogbo nǹkan. Yẹ̀wúdí wá ń kọ́ wá ń kéwú, Nàsárà ń kọ́ wá ń kéwú, wọ́n ń kọ́ àwọn sàhábà ní kéwú. Àwa sọ yẹn di irinṣẹ́, ó wá ń gún wa lẹ́sẹ̀ ní ìsìn, wọ́n wá ń bú Ànábì, wọ́n ń yẹ̀yẹ́ Ànábì. Jẹ́ ó ní wa yusallimu taslima, wọ́n sọ wọ́lẹ̀. Ṣé Ànábì lọ́lọ́run ní kó dájọ́ àbí in tó sọ̀kalẹ̀ fún Kùránì ni ó fi dá? Ana ati'u Allaha wa ati'u Rasul. Ọlọ́run sọ fún wa wípé ati'u Allah wa ati'u Rasul wa ulul amri minkum wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa Rasul dhalika khayrun wa ahsanu ta'wila. Bẹ́ẹ̀ni, àmọ́ ìtumọ̀ rẹ̀ kọ́nù. Torí pé Ọlọ́run ti jẹ́ kó yé pé anikum baynahum bima anzalallah wa akum bima anzalallah la tattabi' ahwa'ahum. Kódà ń bì kan Ọlọ́run ọba sọ fún wípé báwo ló ṣe sọ́nà ó ní wa in tuti' akthara man fil ardi tó bá sọ pé bí tí population pọ̀ ni wà Nábì náà fẹ́ kọrí sí yudilluka an sabilillah wọ́n á sọ ẹnu kúrò lórí al-Qur'an wa in tuti' akthara man fil ardi torí yẹn ló ń kó bá wa lé ní tẹ bá wo ayé àwọn ìjọ tó pọ̀ jù láyé ìjọ alùsúnnà ni tẹ bá wáyé ìjọ tó ṣe kíní kan ìjọ kíní kan ni tẹ bá wáyé ìjọ wọ́n wá ń sọ Islam di majority carry the vote pé ọ̀gọ̀rọ̀ àwọn àfà ibi tí wọ́n lọ ok tọ́gọ̀rọ̀ àwọn àfà bá wá lọ bì kan tọ́rọ̀ yẹn ò lálàáfíà tó yapa sí Al-Qur'an ká tẹ̀lé wọn lọ torí lè tàn wí ìsọkúsọ ni ó mọ ẹjọ́ làákàyè lómi torí pé làákàyè yẹn wọ́n ti lọ́ọ̀kì ẹ̀ wọ́n ti lọ́ọ̀kì wọ́n fẹ́ lọ́ọ̀kì tiwa náà rí Ọlọ́run já ni gbogbo súnà àwọn táwọn akọ́jà gbogbo súnà tẹ́lómi ṣẹ̀ṣẹ̀ ń sọ lé ní àwọn astaghfirullah ẹjẹ́ kò mẹ́ ìyẹn ń túmọ̀ sí pé ó ní àbí Ànábì ò ní fèsì tàbí kó sọ pé mi ò mọ̀ títí tí àyà ó fi sọ̀kalẹ̀ ẹ wá máa gbọ́ ó ní walam yakul bi ra'yin kò ní sọ̀rọ̀ pẹ̀lú làákàyà rẹ̀. Come to Islam ahlan wa sahlan ẹ léètì púpọ̀ léni Ọlọ́run ní yóò bàjẹ́ jẹ́ ń tún àdísù yìí ká nítorí come to Islam. Babu ma kana an-nabiyyu fi sahih al-Bukhari babu ma kana an-nabiyyu yus'al ẹ̀kọ́ wípé ànábì kìí ṣe ẹni tí wọ́n máa bi léèrè ó jẹ́ ẹni pé tí wọ́n bá ń béèrè lọ́wọ́ ẹ̀ mimma lam yunzalu alayhi al-wahyu nínú tó já sí pé Ọlọ́run ò sọ Kùránì kalẹ̀ fún lórí ẹ̀ bá ànábì ti rí náà ni pé tí wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ nínú tó Ọlọ́run ò tí ì sọ Kùránì kalẹ̀ fún lé lórí fayaqulu la adri yóò sọ pé mi ò mọ̀ aw lam yujib hatta yunzalu alayhi al-wahyu tàbí kó má fèsì títí tí al-Qur'ani ó padà fi sọ̀kalẹ̀ walam yakul bi ra'yin ànábì kì í lo làákàyà rẹ̀ àbí kí náà ń pè ní ráyì ànábì kì í sọ̀rọ̀ làákàyè kó wá lo làákàyè tiẹ̀ kó wá fi sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ó lè sọ níbi ọ̀rọ̀ ayé lẹ fẹ́ gbé wọnú ẹ̀sìn níbi ẹ̀sìn ànábì ò lófin kò láṣẹ láti ṣe èèwọ̀ tàbí láti ṣe ẹ̀tọ́ mo ka àyà tó pọ̀ ní ìsìn mo tún wá mádìsù wá torí pé ọ̀pọ̀ wọn ni ò mọ̀ pé ó wà ń bẹ̀ wọ́n èé kà á àfáà mi Salmanu al-Amin àbíkí lórúkọ ẹ̀
ṣé Salman Alamin náà ni Al-Azhari èmi fẹ́ kẹ́ pé wọlé ẹ ṣe insof àjọ máa pàdé lọ́dọ̀ Ọlọ́run níjọ́ kan wọ́n fi ẹ̀tẹ́ lẹ̀ wọ́n máa palàpalàpá wọ́n máa ní Al-Mubaraku tún gbé tuntun dé o ẹ̀yin ẹ wo ìkànjú oní tó lóun fún mi ní challenge ṣáfà nìyẹn àbí blogger tó ní ẹtún wá gbọ́ tuntun o aráyé àṣírí títú o àṣírí kinní kan ní inna lillahi mùsùlùmí ìwọ jẹ́ kọ́kọ́rọ́ alátẹ ẹ ṣe scam lónìí àbí kílẹ̀ tí ń ṣe wọ́n ti ṣe ẹ blogger àwọn èèyàn lẹ́ni ẹ bọ́ sí di wáàsí lọ́la torí pé ń gbẹ̀rí pé tẹ́ bá ń ṣe wáàsí èèyàn 20 25 50 ni àmọ́ tẹ́ bá fẹ́ sọ ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ń pa ayé wọ́n wọ 300 kí yẹn lèmi ó máa ṣe. lam yakul birayin ànábì ò ní sọ pẹ̀lú làákàyè wala kiyasin ànábì ò ní lo ìrònú. Sahihul Bukhari ni o torí pé wọ́n máa ní Ọlọ́run lọ́mọ tó ti ń rí tiẹ̀ Sahihul Bukhari ni o òun náà lẹ́ ń wò yìí o Sahihul Bukhari ni o so òun náà tún rèé o Sahihul Bukhari ni o ṣẹ́rí kámẹ́rà yẹn lójú rí bẹ́ẹ̀ torí pé kì í ṣẹ̀yìn la fi ṣe Sahihul Bukhari ni ẹ rí i pé sọ yẹn ó máa wá láti bí ni tó bá jẹ́ pé yẹn kámẹ́rà lèyàn kọ́ sí ẹ rí dáadáa náà ó ní walam yakul birayin ànábì kì í sọ kó wá lo ìrònú ara rẹ̀ wala kiyasin kò ní lo ọpọlọ ẹ̀ kò ní lo làákàyè li qawlihi ta'ala nítorí ntọ́lọ́hun ọba ti sọ fún wípé bima arakallah tó bá fẹ́ sọ̀rọ̀ fáwọn èèyàn ń ta sọ fún ọ ní o má sọ tààrẹ o wá gbọ́ ilé ó wá ní wa qala ibn Mas'ud radiyallahu ta'ala anhu Ibn Mas'ud wá sọ ṣe pé Ibn Mas'ud dídí dárúkọ rẹ̀ wọ́n ló sọ pé su'ila an-nabiyyu sallallahu alayhi wa sallam ani ruh níjọ́ tí wọ́n wá bi ànábì léèrè nípa ọ̀rọ̀ ẹ̀mí nínú al-Qur'an tí wọ́n wá bi léèrè ó ní fasakata ànábì dákẹ́ lọ kò fèsì hatta nazalatil aya àyàfi ìgbà táyà ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ lànàbí ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ tọ́lọ ní yasalunaka anir ruh wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa ẹ̀mí torí pé mudori'u ń ṣiṣẹ́ méjì ó ń ṣiṣẹ́ alhadiru wal mustaqbal wọ́n bi ọ́ léèrè wọ́n bi ọ́ léèrè nípa ẹ̀mí kò mọ̀ tí ó wí torí pé kò ní dá ọ̀rọ̀ sọ ìtumọ̀ rẹ̀ ni pé ma yantiku anil hawa kò ń sọ̀rọ̀ fi inú ààrẹ adẹ́rán bí o ń ṣe nífẹ̀ẹ́ ẹnu gbogbo àdíṣì tẹwà kójọ fún yín ṣé kìí ṣe ìfẹ́ ẹnu ni tó ń takò Kùránì ẹ ti sànábì ló nífẹ̀ẹ́ ẹnu Ọlọ́run ní kìí sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu ẹ̀yin sọ pé ó ń ṣe ìfẹ́ ẹnu àdíṣì pànábì ló nífẹ̀ẹ́ ẹnu ó ní in huwa illa wahyun yuha kìí wí nǹkan kan fáwọn èèyàn kọjá ń tó lúwa sọ̀kalẹ̀ sínú al-Qur'an wọ́n wá ń dọ́gbọ́n láti sọ àwọn ọ̀rọ̀ yẹn náà di wáyí ṣe níbẹ̀rù Ọlọ́run rárá báyìí ẹ̀ẹ́dẹ̀ tún máa ẹ̀ẹ́tún wọ agbádá ńlá ẹ̀ẹ́tún máa halẹ̀ ẹ̀ máa ṣe bí kíní torí pé àwọn èèyàn ẹ̀ wá ń fi personality yín ẹ̀ fi ń dayé láàmú ẹ̀ fi ń tan ayé ẹ̀ ń lo manhaj ẹ̀ yàtọ̀ sáwọn oní church torí pé báwọn náà ṣe ní doctrine lẹ́yìn náà ní doctrine àwọn gbà pé ẹni wọ́n ń pe Jésù lọ́lọ́run ẹ̀yin náà stylishly indirectly ẹ̀ ń gbà nẹ́bì sípò Ọlọ́run tọ́lọ́ndẹ̀ láàyè ṣe kí fi ó kí bí ara yàtọ̀ àtẹ̀yìn àti àwọn tẹ́ ń pè ní kèfèrí hun yàtọ̀ síra ṣe mọ̀ pé àwọn ti bẹ̀yẹn Ọlọ́ni laqad kafara alladhina qalu salisun thalathatin ni eléyìí ó ní láàyè ṣìríkí ẹ má fi wá orogún pẹ̀lú ẹ̀ ṣíríkù ló pé bẹ́ inna shirka la zulmun adhimun ẹbọ sírí àbòsí tó tóbi ni àbòsí tó tóbi ni tẹ́ẹ̀dẹ̀ jẹ́ kó yé wa rí pé innahu man yushrik billah ẹni bá ti fi wá orogún pẹ̀lú Ọlọ́run qad harrama Allahu alayhi al-janna ó ti sàlìjánà Ọlọ́run ti sàlìjánà dè wọ̀ fún wa ma'wahu an-nar iná ni ó wọ̀ ṣíríkù lè hukumi yẹn gan ṣíríkù tẹ́ni tó bá ṣe ṣíríkù lè ìbádà tí ó bá wọná ṣíríkù lè hukumi iná ni ó wọ̀ torí pé ṣíríkù ni Ọlọ́run dìídì lámẹ́lẹ̀
àwọn náà ẹ̀ṣẹ̀ wá rọ àwọn ṣíríkù míì kéékèèké àwọn ní ṣíríkù lẹ̀ akíbárù wà ṣíríkù lẹ̀ asgar àwọn ní àríyá kárìmí ṣẹ́yìn wá ṣe kárìmí lónìí ṣé èyí ṣe kárìmí ìsọ̀rọ̀ ara yín pẹ̀lú súnà mi ó rí páwọn ẹlòmíì jákò mẹ́ ó ní ó dákẹ́ átánásà láti yasalunaka anir ruh wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa ẹ̀mí kúl sọ fún wọn wípé arruhu min amri rabbi gbọ́bọ́ ti ń sọ arruhu min amri rabbi nínú àṣẹ ọlọ́run ọba mi ni wa ma utitum minal ilmi ọlọ́run ò fún àwọn èèyàn nípa ìmọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀mí yẹn illa qalila àfi wọn bá díẹ̀. So ọlọ́run dákun ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀ ọlọ́run ọba ò má dà wá láàmú o ọlọ́run má dà wá láàmú o ọlọ́run má dà wá láàmú o tá a bá tún kà á lọ a tún máa rí àwọn míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n lọ bá ànábì so náà jẹ́ kí n tún sáré ka ilé náà síwájú bọ́ ó pọ̀ mo kàn fẹ́ ọra múmbì kan ni Abubakar ni wọ́n ní Ibn Abubakar ni wọ́n Ibn al-Munkadir jẹ́ kí n wo Ibn al-Munkadir òun ló ń sọ ọ̀rọ̀ yìí ipe sami'tu Jabir ibn Abdullah jẹ́ kí n ṣáà lọ́mọ láàrin ọwá ni fakultu ya Rasulallah ó ní ya'udu ní Abubakar mo fẹ́ ṣọ́tà díìsì yẹn naam ibi tí wọ́n fẹ́ lò ní pé ibẹ̀ yẹn wọ́n lá nẹ́bì ó dákú so ńgbà tó wá jí fatawadda Rasulullah wọ́n lá nẹ́bì wá ṣàlùwàlá thumma sabba wuduhu alayya lẹ́yìn náà ló wá mú omi àlùwàlá nì ló wá dà sí mi ó ní fàáfàktù lèmi náà ṣe kò ń gẹ́ omi àlùwàlá yẹn bí kéèyàn dá omi síyàn bóyá kó lè jàlbáríkà ni fakultu ya Rasulallah ó ní mo wá sọ pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run qala Sufyan ó ní Sufyan sọ yí pé qultu ya Rasulallah kayfa aqdi fi mali kayfa asna'u fi mali ó wá ń béèrè lọ́dọ̀ Ànábì pé báwo ni kí n ṣe ṣe owó mi báwo ni kí n ṣe ṣe ìdájọ́ owó mi ó ní qala fama ajabani bi shay'in ó lánà bí ò fèsì kankan hatta nazalati ayatul mirath àyàfìgbà tí àyà ogún sọ̀kalẹ̀ àyà pínpín ogún eléyìí náà tún wà ń bẹ̀ ibẹ̀ láti máa rí pé Ọlọ́run ò mú àyà kan wá Ànábì ló fi kún báwo la ṣe ń dá àdísù tó lálàáfíà mọ̀ ní tọ́píìkì tó kàn lẹ́yìn eléyìí kì í ṣe pẹ̀lú gbogbo táwọn àfáà gbé kalẹ̀ yẹn sánàdì ni wọ́n fi wọ́n àdís wọn lo mọ́tínù tán bá ti gbórúkọ ẹnìkan tán eléyìí àwọn ò lè kẹ́fín kó parọ́ ìbọn náà padà ní al-jarh wa ta'dil tó ń ṣára wọn lọ́gbẹ́ tó ń ṣe ogbó ẹ̀ ẹnjìnìyà káàbọ̀ Ọlọ́run Sahihul Bukhari lákàáyà ò pé jẹ́ kí n tún ka àdísù yẹn lẹ́ẹ̀kan sí so kí n wá fara ẹ̀ tì kí ẹnjìníà kí wọ́n náà gbọ́ torí pé ó ṣẹ̀ṣẹ̀ dé ni ṣòkọ́lọ́n kó ṣe dáadáa fún wa wọ́n ní báábù ma kana nabiyyu sallallahu alayhi wa sallam ojú pọ̀nà kan rèé ànábì jẹ́ ẹnìkan tó já sí pé ní yus'al wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ mimma lam yunzalu alayhi al-wahyu níbi nǹkan tí wáyé yóò sọ kalẹ̀ fún fayaqulu la adri ànábì ó dẹ̀ máa sọ fáwọn èèyàn pé mi ò mọ̀ yóò máa sọ fáwọn èèyàn pé mi ò mọ̀ aw lam yujib hatta yunzalu alayhi àbí kó má tiẹ̀ fèsì títí tí wá yóò fi sọ̀kalẹ̀ walam yakul birayin kò nílò làákàyè kankan wala kiyasin kò nílò ọpọlọ rẹ̀ li qawlihi ta'ala torí pé ntọ́lọ́wọ́n ọba sọ fún fahkum bayna an-nas bima araka Allah
in tó lóun bá wí fún ọ ní o wí má wí tọ̀dọ̀ ẹ. Wa qala Ibn Mas'ud wá jẹ́rìí sí pé su'ila an-nabiy sallallahu alayhi wa sallam ani ruh, wọ́n bi ànábì léèrè nípa ọ̀rọ̀ ẹ̀mí, fasakata, ó dákẹ́ ni kò fèsì ó. Hatta nazalatil aya, àfìgbà táyà ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ fún. Irú kan náà leléyìí, kì í fèsì ọ̀rọ̀ àfi tó lọ́hun bá ṣẹ̀ṣẹ̀ sọ Kùránì kalẹ̀ fún. Ìtumọ̀ yẹn ni pé ma yantiku anil hawa, kì í sọ tinú ààrẹ. Ìyẹn lẹ́ ń pè nífẹ̀ẹ́ ẹnu pé tóhun ló sọ, kì í ṣe bẹ́ẹ̀. In huwa illa wahyun yuha, wáyí lòun máa dúró dè pé tó bá ti dé òun ó fún yín lésì. Kọ́lọ̀ ń ṣíjú àánú wa, mọ́ ṣe lè láṣẹ mọ́ fún wa. Tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.